life of the youth, I determine what I want to be. My father is a tailor and he said tailoring materials. I went to school, but my father didn't allow me much because I have to be in his shop, keep on doing tailoring, selling buttons and everything. From there I get my fashion. From there I am specialized in what I want to do in life. And I've done it very successfully. I have no regret. A tún ti gbede fún yín lónìí o ẹ̀yin olólùfẹ́ wa nílé tọ̀ ìtàn ìgbésí ayé tó yani lẹ́nu jù lórí bàbá wa olóyè Razak Ọkọya tó jẹ́ ọ̀kan lára àwọn bọ̀rọ̀kìnní àti aṣíwájú ní ilẹ̀ Nàìjíríà náà la fẹ́ máa gbé sétí ẹ̀yin olólùfẹ́ wa nílé o. Lónìí gangan náà la ó máa ṣàlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ lórí ilé rẹ̀ tí ó tó owó bílíọ̀nù títí dé ìkójọpọ̀ àwọn ọkọ̀ gíga rẹ̀ tó yanilẹ́nu jù kódà bẹ́ẹ̀ náà ní tó máa gbé sí yín létí ẹ̀yin olólùfẹ́ wa bí ìrìn àjò rẹ̀ ṣe yọrí sí rere o sì tún máa sọ iṣẹ́ takuntakun àti iṣẹ́ ribiribi tí ó gbé ṣe. Ẹ rọra bá mi fìdílé nǹkan o láti jẹ̀gbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ kí n sì mọ tú fún yín wẹ́lẹ́wẹ́lẹ́ kí n sì tún máa gbé sí yín létí. Ẹ sì má gbàgbé o láti fẹ́ràn fọ́nrán tí ẹ̀ ń wò yìí o kẹ́ ẹ sì tẹ̀lé ìkànnì wa. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ wípé olóyè Razak Ọkọya ó jẹ́ ọ̀kan lára àwọn bọ̀rọ̀kìnní tó lówó jù ní ìpínlẹ̀ Èkó. Ó sì jẹ́ wípé ẹbí Ọkọya tí a tún mọ̀ sí ilé wúrà tí àwọn olóyìnbó ń pè ní House of Gold ó jẹ́ ọ̀kan lára ẹbí tí ó lówó jù tí ó sì jẹ́ pé ìdúró wọn kan gan ó tó $100 mílíọ̀nù tí àwọn olóyìnbó ń pè ní $100 million. Kì í wá ṣe pé nípa pé wọ́n lówó nìkan o wọ́n ní oríṣiríṣi iléeṣẹ́ tó múnádóko tí ó sì jẹ́ pé olóyè Razak Ọkọya tí à ń sọ̀rọ̀ wọn yìí o wọ́n jẹ́ oníṣòwò ní ìpínlẹ̀ Èkó. Àwọn olólùfẹ́ wọn sì tún mọ̀ wọ́n sí ààrẹ ti ìpínlẹ̀ Èkó tí ó sì jẹ́ pé wọ́n ní oríṣiríṣi dúkìá rẹpẹtẹ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà àti iléeṣẹ́ rẹpẹtẹ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà bákan náà. Ẹ jẹ́ n tún gbé yín débẹ̀ ẹni tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí gan ìyẹn bàbá wa olóyè Razak Ọkọya wọ́n jẹ́ onírẹ̀lẹ̀ o tí a sì bí sí ẹbí onírẹ̀lẹ̀ bákan náà ìyẹn tí àwọn olóyìnbó ń pè ní humble family tí ó sì jẹ́ pé bàbá olóyè tí a sọ̀rọ̀ wọn yìí o ìyẹn olóyè Razak Ọkọya níṣe ni wọ́n ní oríṣiríṣi ọkọ̀ bọ̀gìnì àti dúkìá rẹpẹtẹ o. Gẹ́gẹ́ bí mo ti ń sọ lọ fún ẹ̀yin olólùfẹ́ wa nílé olóyè Razak Ọkọya tí à ń sọ̀rọ̀ wọn yìí wọn ò ní àǹfààní láti tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wọn o. Ó sì jẹ́ pé nígbà tí à ń sọ yìí gan iléèwé ẹ̀kọ́ ti àkọ́bẹ̀rẹ̀ òun náà ni wọ́n lọ o kò tiẹ̀ sì lè tẹ̀síwájú mọ́ rárá nínú ẹ̀kọ́ wọn. Tiẹ̀ tún jẹ́ pé wọn ò tiẹ̀ ní alábòójútó kankan tó ń mójútó wọn kódà nígbà tí à ń sọ yìí gan ìpínlẹ̀ Èkó òun náà ni wọ́n gbà tí wọ́n dàgbà síbẹ̀. Bó ṣe wá jẹ́ wípé bàbá wa tí à ń sọ̀rọ̀ wọn yìí ìyẹn bàbá olóyè Razak Ọkọya bí ó ṣe wá jẹ́ wípé wọn ò ní àǹfààní o láti lọ sí iléèwé ẹ̀kọ́ gíga àti ẹ̀kọ́ sẹ́kọ́ndírì tí ó jẹ́ wípé iléèwé ẹ̀kọ́ àkọ́bẹ̀rẹ̀ òun náà ni wọ́n ní àǹfààní láti lọ níṣe ni Ọlọ́run mọ̀ bójú àánú wò wọ́n o tí ó jẹ́ wípé wọ́n ṣe àṣeyọrí o nídìí iṣẹ́ tí wọ́n dáwọ́lé. Gẹ́gẹ́ bí mo ti ń sọ lọ ẹ̀yin olólùfẹ́ wa nílé olóyè Razak tí à ń sọ̀rọ̀ wọn yìí o lẹ́yìn ìgbà tí wọ́n dàgbà sí ìpínlẹ̀ Èkó ìpínlẹ̀ Èkó yìí o náà ni wọ́n mọ̀ ti bẹ̀rẹ̀ ayé tuntun o tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe níbẹ̀ kódà nígbà tí à ń sọ yìí gan wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ káràkátà ìyẹn kára ọjà láti ibì kan tí àwọn olóyìnbó ń pè ní importation business.
pẹ̀lú ìrànlọ́wọ́ owó tí wọ́n yá láti ọ̀dọ̀ ìyá wọn. Ṣùgbọ́n kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ o, kò mọ̀ pẹ́ kò mọ̀ jìnnà o, wọ́n tún ń bọ́ sí iṣẹ́ kátà àwọn nǹkan ẹ̀ṣọ́ tí àwọn olóyìnbó ń pè ní jewelries. Ṣùgbọ́n bí òwe Yorùbá ṣe sọ, wọ́n ní borí bá pẹ́ nílẹ̀ o, wọ́n ní níṣe náà ni ó máa ń dírò. Lẹ́yìn ìgbà tí à ń sọ yìí gan, kò mọ̀ pẹ́ o, kò jìnnà, òun náà ní gbogbo rẹ̀ ni ó bá yí bírí o. Tí wọ́n sì ní ilé-iṣẹ́ tiwọn tí wọ́n ti ń ṣe ike ìyẹn pílásíìkì, tí wọ́n sì tún ń ta àwọn nǹkan oríṣiríṣi àti àwọn nǹkan mèremère bẹ́ẹ̀. Kódà ní káàkiri orílẹ̀-èdè Nàìjíríà àti ní òkè òkun, òun náà ni wọ́n ń ta àwọn nǹkan mèremère yìí lọ o. Ó sì jẹ́ pé wọ́n tiẹ̀ ní tó 5,000 òṣìṣẹ́ tí ó ń bá wọn ṣiṣẹ́ níbẹ̀, ìyẹn 5,000 staff. Tó ẹ jẹ́ n tún gbé yín débẹ̀ o, bàbá olóyè tí à ń sọ̀rọ̀ wọn yìí o, ìyẹn olóyè Razak Ọkọya. Wọ́n tiẹ̀ tún fi àìmọye ìgbà fẹ́ ìyàwó o, ṣùgbọ́n ọ̀kan péré lára àwọn ìgbéyàwó tí wọ́n ṣe òun náà ló dúró digbí o. Torúkọ ìyàwó wọn náà ń jẹ́ Ṣadé Ọkọya, tí ó sì jẹ́ ẹni tí ó kéré jù lára àwọn ìyàwó tí wọ́n ti ní. A bí Ṣadé Ọkọya ní ọdún 1977, tí ó sì wá láti ilé tí ó dára, tí ó sì jẹ́ pé kọ́ ẹ̀kọ́ ìmọ̀ ìyẹn sociology ní ilé-ìwé ẹ̀kọ́ gíga ti yunifásítì ìpínlẹ̀ Èkó. Ibẹ̀ náà ló mọ̀ ti pàdé bàbá wa olóyè Razak o, nígbà tí ó wà ní ilé-ìwé ẹ̀kọ́ gíga yunifásítì ìpínlẹ̀ Èkó yìí o. Ó sì jẹ́ pé nígbà tí à ń sọ yìí gan-an, Ṣadé Ọkọya ó wà ní ọmọ ọdún 21, ìyẹn 21 years. Ó sì jẹ́ pé lẹ́yìn ìgbà náà ni wọ́n ṣe ìgbéyàwó ní ọdún 1991. Kódà ẹ jẹ́ n tún gbé yín débẹ̀ ké wá ṣe Ṣadé Ọkọya ní ìyàwó àkọ́fẹ́ gẹ́gẹ́ bí mo ti sọ tẹ́lẹ̀. Òun náà ni ẹlẹ́ẹ̀kẹfà ìyàwó lọ́dẹ̀dẹ̀ bàbá wa olóyè Razak o. Gẹ́gẹ́ bí mo ti ń sọ lọ, Ṣadé Ọkọya ó jẹ́ arẹwà obìnrin tí ó sì mọ ìtọ́jú ọkọ ṣe, tí ó sì jẹ́ akíkanjú obìnrin, sì jẹ́ obìnrin tó ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọkọ rẹ̀. Ṣadé Ọkọya òun náà jẹ́ ọ̀kan lára adarí iléeṣẹ́ Elegance, tí ó jẹ́ pé lábẹ́ ọmọbìnrin tí à ń sọ yìí yẹn Ṣadé Ọkọya, wọ́n ti ní tó ilé-iṣẹ́ 10 tí wọ́n sì ti ń gbé oríṣiríṣi àwọn nǹkan jáde. Bí àwọn Yorùbá náà ló ní ká fọwọ́sowọ́pọ̀ báyìí, wọ́n ní náà ni ọwọ́ fi ń mọ́. Gẹ́gẹ́ bí mo ti ń sọ lọ lórí ẹbí Ọkọya, ìyẹn Ọkọya's family, wọ́n ní ibùdó ibi tí wọ́n ń gbé ní ìlú Èkó, tí wọ́n pe orúkọ ibẹ̀ ní Olúwaníṣọlá Estate, tí ó sì jẹ́ pé ilé tí à ń sọ yìí gan náà ló tóbi jù ní ìpínlẹ̀ Èkó. Kódà ilé tí à ń sọ yìí gan, wọ́n ní tó 30 yàrá nínú ilé náà, ìyẹn 30 bedroom, tí ó sì tún jẹ́ wípé kò tún tán síbẹ̀, wọ́n ní oríṣiríṣi ibi ìgbafẹ́ nínú ilé tí à ń sọ yìí. Ó sì tún jẹ́ pé nínú ilé tí à ń sọ yìí o, níṣe ni àwọn nǹkan tí wọ́n fi mú ilé náà rẹwà, ó jẹ́ àwọn nǹkan ohun àlùmọ́nì, ìyẹn góòdì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n kò tún tán síbẹ̀ o, níṣe ni Ṣadé Ọkọya tí à ń sọ yìí o jẹ́ ìyàwó bàbá wa olóyè Ọkọya, ni ó tún kọ́ ilé kan o, tí ó kọ́ yàrá 3 ilé kan, tí ó sì kó oríṣiríṣi àwọn nǹkan síbẹ̀ o, àwọn nǹkan bíi ẹ̀ṣọ́ obìnrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, ẹ̀yin olólùfẹ́ wa nílé, àwọn ọkọ àti ìyàwó yìí o, wọ́n ní ọmọ 4 tí gbogbo wọn sì mójútó iṣẹ́ àwọn òbí wọn o. Kódà níṣe ni Ṣadé Ọkọya, tí ó jẹ́ aya bàbá wa olóyè Ọkọya, ó jẹ́ obìnrin takuntakun tí ó sì ní ìrẹ̀lẹ̀. Kódà tí ó sì jẹ́ pé àwọn ènìyàn wọ́n tiẹ̀ gba tiẹ̀ lọ́tùn lósì
tí wọ́n sì fẹ́ràn rẹ̀ dáadáa tí wọ́n sì ń bu ọlá fún un kódà tí ó tiẹ̀ tún jẹ́ pé ó jẹ́ àwòkọ́ṣe rere fún gbogbo àwọn obìnrin pátápátá. Bí a ṣe wá ń sọ lọ tọ̀ olóyè Ọkọya àti ìyàwó rẹ̀ ìyẹn Ṣadé Ọkọya gẹ́gẹ́ bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí o wọ́n nífẹ̀ẹ́ ara wọn dénúdénú o sì jẹ́ pé Ṣadé Ọkọya ìyẹn aya bàbá wa olóyè Ọkọya òun náà jẹ́ alátìlẹyìn fún ọkọ rẹ̀.